Ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ ìyẹn Presidential Campaign Council PCC ẹ̀ka ti Agege àti orílẹ̀ Agege lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ti bọ́ síta gbangba-gbàngbà tí wọ́n sì ń sọ wípé àwọn kọ̀ láti gba àbájáde èsì ìdìbò abẹ́lé tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe lọ́jọ́ Sátidé ọjọ́ 10 oṣù karùn-ún ọdún yìí láti yan àwọn ọmọ oyè tí yóò díje dupò alága ìjọba ìbílẹ̀ Agege àti ti ìjọba ìdàgbàsókè orílẹ̀ Agege nínú ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ṣàpèjúwe èsì ìdìbò abẹ́lé náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ àṣemáṣe àti mọ̀kàrúrú ohun àìṣedéédé eléyìí tó tako ìṣèjọba àwarawa. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ ọ̀hún ìyẹn Presidential Campaign Council PCC eléyìí tí Honourable Sabitu Kamorudeen tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún ní Agege àti agbẹnusọ ìgbìmọ̀ náà lórílẹ̀ Agege ìyẹn Bámòfin Adétúnjì Akínyẹmí buwọ́lù ni wọ́n ti nàka ẹ̀bi sí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó ìyẹn Right Honourable Mudashiru Ajayi Obasa gẹ́gẹ́ bí ọ̀dádá àti igi wọ́rọ́kọ́ tó wà nídìí àìṣedéédé àti mọ̀dàrú ètò ìdìbò abẹ́lé náà. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ohun tó ṣẹlẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé náà àti èsì rẹ̀ kò buyì kún ètò ìṣèjọba àwarawa àti òfin pẹ̀lú ìlànà ẹgbẹ́ torí ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó nífẹ̀ẹ́ láti díje kò ní àǹfààní láti ra fọ́ọ̀mù. Wọ́n ṣàlàyé síwájú sí wípé gbogbo àwọn tó wọlé níbi ètò ìdìbò abẹ́lé ọ̀hún àwọn ọmọlẹ́yìn Obasa ni tó sì jẹ́ wípé níṣe ni ó gbé wọn lé àwọn lórí ní tipátipá. Síwájú sí i wọ́n ní gbogbo ìwà tí Obasa ń hù níṣe ló ń fi ọwọ́ lalẹ̀ fún àwọn láti ṣe ohun tí òun bá sọ léyìí tí wọ́n ní kò lè láéláé rí bẹ́ẹ̀ torí ọmọ ẹgbẹ́ làwọn àwọn sì ti jìyà fún ẹgbẹ́ ẹnìkan ò sì lè lọ fún ẹnikẹ́ni torí ẹnìkan kì í jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ́ ẹnìkan kò sì lè lágbára ju àwọn lọ kò lè rí bẹ́ẹ̀. Àkàìmọye àkọlé lóríṣiríṣi làwọn ènìyàn náà lẹ̀ káàkiri ibi tí ìpàdé àwọn oníròyìn náà ti wáyé ní Agege léyìí tí wọ́n fi ń sọ wípé ó tó gẹ́ alùbàtà kan kì í dárin. Àwọn ènìyàn ọ̀hún ní digbí báyìí làwọn wà lẹ́yìn ìṣàkóso ìrètí ọ̀tun tí ààrẹ Tinubu gùn lé tí wọ́n sì ní ààrẹ yóò ṣe ẹ̀kan sí i. Wàyí o wọ́n ti wá rọ àwọn aláṣẹ ẹgbẹ́ APC lókè àti ní ìpínlẹ̀ Èkó láti dá Obasa lọ́wọ́ kọ́ torí ìwà tani yóò mú mi ló ń wù tí ìwà yìí sì lè ba ìpìlẹ̀ ìṣèjọba àwarawa jẹ́ fún àwọn ènìyàn lẹ́sẹ̀ kúkú. Nítorí náà kí wọ́n pè ṣàkíyèsí kó má ba ẹgbẹ́ jẹ́ o. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.